Ẹ kú dédé àsìkò yìí, òní lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2024. Èyí làwọn ìròyìn tó jẹyọ láti ní ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Wàhálà tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers, ààrẹ Tinubu ti dá sí i. Lábẹ́ rẹ̀, ó pàṣẹ fún àwọn ọlọ́pàá láti dá ètò ààbò padà sí àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún. Fubara sọ̀rọ̀, ó ní ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà kó lè jẹ́ ká rọ́nà lọ. Ó ní òun bẹ Wike ọ̀gá òun ó ní kò sí ìdí kankan fún wọn láti ba ìpínlẹ̀ Rivers jẹ́. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí náà sọ̀rọ̀, ó ní ohun tí ilé-ẹjọ́ pa láṣẹ làwọn ń ṣe. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń gbà lérò láti so okùn àjọsọyépọ̀ tó gúnmọ́ le daindain pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni fún ìmúgbòòrò ọrọ̀ ajé. Lábẹ́ rẹ̀, ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Nigerian Economic Summit Group ìyẹn NESG yóò ṣílẹ̀kùn ọrọ̀ ajé tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti ṣèlérí pé ẹ̀ka ètò ìdájọ́ yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ EFCC, ICPC àtàwọn míì láti gbógun ti ìwà ìbàjẹ́. Ilé-ẹjọ́ ti dín iye owó tí wọn yóò fi gba onídùúró àwọn olùfẹ̀hónúhàn End Bad Governance kù sí mílíọ̀nù 5 náírà. Ìròyìn amúlùúdùn: Portable sọ̀rọ̀ lórí ètò àtìgbàdégbà ni ìyẹn Big Brother Naija, ó ní kò dùn mọ́ rárá. Ìròyìn eré ìdárayá: Austin Eguavoen sọ̀rọ̀, ó ṣàlàyé ìdí tí kò fi mú Desas àti ìdí tó fi Iheanacho rọ́pò Arokodare. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.